We direct you. Ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n òlì darí ẹlòmíì ní wọ́n tó pẹ̀ wọ́n lè kò gbóòrùn kò ríran rí. Ẹ tí ò sọ tẹ́lẹ̀ tó wọ́n lọ sọ tẹ́lẹ̀ lọ́nà láì kọ́kọ́ ní iná bàbá rẹ̀ tó sọ tẹ́lẹ̀ nìyí. That is it. Take it for example. Someone just come from nowhere. You haven't seen anyone in the family, none of the father prophesied. And you are correcting this. And somebody, you know, you can somewhere. That is it. Someone just come from nowhere and is telling you that it is not correct. That's somewhere. And Joe come along, he's telling you that you are hearing the voice of God. It can never be so. You can't be fool and listen to someone who have never heard the voice of God. Wòlíì Israel Nasri ti fi ọ̀pọ̀ ọ̀ràn ránṣẹ́ ò sí gbogbo àwọn wòlíì tó ń sọ ìsọkúsọ lórí ayélujára tó jẹ́ pé kò sí pásítọ̀ tàbí prọfẹ̀tì tó ṣe dáadáa rí lójú wọn tó jẹ́ pé gbogbo àwọn prọfẹ̀tì àti pásítọ̀ náà ni wọ́n lókùnkùn tí wọ́n ríran tí wọ́n rí nǹkan kan tó jẹ́ pé wọ́n tọ̀yàn jẹ tó sì ní ṣe pé kí gbogbo wọn kan yí padà. Wòlíì Israel ti wá sọ̀rọ̀ wípé kò sí pásítọ̀ náà àbí wòlíì náà tí ò lókùnkùn ní fámílì àbí tí ò lókùnkùn láyé nǹkan tí bàbá yìí sọnù fọ́nrán yìí lágbára débi pé wọ́n bínú tán lórí ọ̀rọ̀ Babalọ́lá táwọn wòlíì oríṣiríṣi ń tẹ́ńbẹ́lú lórí ayélujára àwọn tó ń tẹ́ńbẹ́lú 1930 pé tí ì ní nǹkan tó dájú 1930 lọ sì ń fẹnu tẹ́ńbẹ́lú fọ́nrán yìí kí pọ́pọ́ gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí bàbá yìí filẹ̀ fáwọn tó ń sọ ìsọkúsọ lórí ayélujára. sí ìjọ orílẹ̀-èdè sí orílẹ̀-èdè agbàgbé ibi tí pope assignment tí ọba àwọn bá fún wa àwọn ọmọ ọlọ́run àyàkó ńbẹ àwa bẹ̀rẹ̀ ìwà ẹ̀sùn rádaràda lórí mẹ́díà nínú ìjọ awó ìjọ dànù abayé jẹ́ abara wa jẹ́ kí n má sọ pé iṣẹ́ olúwa. There is a difference between the good news and the message of the world. A fi gbogbo wọ̀nyẹn sílẹ̀ àwa wà ẹ̀sùn ayé wà ẹ̀sùn obìnrin àwa ẹ̀sùn kátikàti. Ayo Babalola mo bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí bí a ti ń wọnú oṣù tuntun lọ kì í ṣe wàásù òṣèlú ẹ pàtẹ́wọ́ fún Jésù. Láàárín ìṣẹ́jú díẹ̀ a fẹ́ wọnú iṣẹ́ ọba àwọn ọba fẹ́ wọnú iṣẹ́ ọba àwọn ọba fẹ́ wọnú iṣẹ́ ọba àwọn ọba fẹ́ wọnú iṣẹ́ ọba àwọn ọba. A gbé ìwàásùn ìrere Kristi sílẹ̀ àwọn wọnú eré ìwàásùn káàkiri lórí mẹ́díà nínú church nínú kínní ìwàásù entertainers iṣẹ́ tí Olúwa rán wa ṣe mọ́. À ń ṣe Bible study irọ́ à ń ṣe Bible study ọ̀run àpáẹ̀dì bí mo ṣe wà báyìí ìjọ mi lélẹ̀ ẹnikẹ́ni tó bá wà níbi tí mo bá ní ká béèrè question tẹ́ bá ti béèrè nǹkan kan tó ti outside CAC tí mo bá ti ń dá ẹ lóhùn aṣiwèrè ni mí. You must ask question nínú ìjọ mi kò sí tó kàn mí kan ìjọ Redeem kò sí tó kàn mí kan ìjọ Deeper Life kò sí tó kàn mí kan ìjọ MFN ìjọ tèmi ní CAC ní nídà tí máa dáhùn question ìjọ níjọ. Tí n bá ní Redeem ń lókùnkùn òkùnkùn tó wà nídìílé mi ṣé mo lè kó gbogbo ẹ̀ dànù. Gbogbo bí bàbá Adeboye ṣe tóbi tó lónìí òkùnkùn sì wà nínú ìdílé ẹ̀. Bí Kúmù yìí ṣe tóbi tó ní Ọ̀ṣun òkùnkùn ti ṣe kí ni ó ti wà nínú ìdílé ẹ̀. Ayé ṣègbè lọ wọn ò mọ̀. Bí mo ṣe wà lónìí tí mo bá lé òkùnkùn nínú ṣọ́ọ̀ṣì òkùnkùn ti ìdílé mi kọ́ ṣé mo ti lé gbogbo ẹ̀ tán. A fi ọ̀nà títọ́ sílẹ̀. A fi ọ̀nà títọ́ lẹ̀ àwa lé ọ̀nà parun àwa rìn lọ́nà parun
iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run fún wa àti ìṣe gbogbo ẹ̀ tán àwọn máa ṣe iṣẹ́ ìránṣẹ́ ayé, iṣẹ́ ìránṣẹ́ òkìkí, iṣẹ́ ìránṣẹ́ kankan. Ẹ pàtẹ́wọ́ yín fún Jésù. Bí mo bá lé òkùnkùn nú ṣọ́ọ̀ṣì gbogbo tán, ṣé mo lè lé òkùnkùn nú létè mi láàrin? Àbẹ́ òkùnkùn òkùnkùn lé ìdílé mi. Bá ṣe jẹ́ kìrìsìtẹ́nì tó òkùnkùn bẹ́ẹ̀. Gbogbo àwọn táwọn míì tá ló òkùnkùn sínú ìlílẹ̀ ní gbogbo àgbáyé. Kí Trump tó kí bọ́ǹkì tó kó òkùnkùn bá ṣiṣẹ́. Ṣùgbọ́n nípa ìfẹ́ Olùgbàlà kí o ṣe kàn. Ó tún mo bá wa sọ nìyẹn. Mo sọ wípé ọ̀run ṣí ni mo fi bá yín sọ̀rọ̀. Bí ẹ bá fẹ́ gbádùn ọ̀run tó ṣí ní oṣù kẹrin tá a fẹ́ wọnú rẹ̀, ẹ gba ẹ̀mí mọ́ láàyè. Ẹ pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀. Ẹ pínyà pẹ̀lú èèyàn búburú. Ẹ pínyà pẹ̀lú gbogbo mẹ́sẹ̀gì tí ò bá ti mú yín lọ ọ̀run, tó bá ti introduce iṣẹ́ ayé sí ìjọ, sí ènìyàn, sí ẹran ara, sí ẹ̀ṣẹ̀. Ẹ pínyà pẹ̀lú ẹ̀. Ẹ fèsì ọ̀run. Ẹ fèsì ìjọba ọ̀run. Ẹ lépa ìjọba ọ̀run. Gbogbo tá a rí lákòókò yìí, èébì gbé wa lórí mídíà nínú ìgbàgbọ́. Ní ìsìn báyìí kò sí ìwàásù mọ́ lórí mídíà mọ́, kò sí ìwàásù mọ́ lọ́dọ̀ àwọn bàbá wa. Ìwàásù tó kùn báyìí 1930 ni. Mi ì mọ̀ tí 1930 ṣe wọ́n o. 1930 ni. Let us forget 1930. Let us forget 1940. Bí o bá tiẹ̀ máa fi 1930 ilẹ̀ tá a máa forget gbogbo tẹ̀ ẹ sọ ìdẹ́ tó bá máa gba àkàrà lọ́wọ́ ọmọdé ṣèbí wàá rẹ́dì láti fún ní oyin. 1930 tẹ́ ní ká gbàgbé, ẹ̀yin tẹ́ ní ká gbàgbé, ẹ̀yin fún ara yín ẹ̀ dáná ìsọjí sílẹ̀ fún wa. Don't forget 1930. Bí a bá dé wá forget 1930, ẹ̀yin sọ nípa Paul, nípa Paul. Ṣé Paul la pa fún wa ni? Ṣé Paul la kàn máa gbélébú ni? Àwọn ọmọ ọ̀rọ̀ àpá èdè gbogbo, àwọn ọmọ àlè ìgbàgbọ́ ti wọnú ìjọ. Ẹja gbàgbé 1930. Ẹja gbàgbé 1930. Lóòótọ́ bó bá ní ká gbàgbé 1930 then fún wa ní ìtò ju ti 1930 lọ. Kì í sáriwo orí mídíà. Ẹ fún wa ní ìsọjí tó ju ti 1930 lọ. Rubbish. Ẹ má pariwo, ẹ dáná ìsọjí lẹ̀. Gbogbo orílẹ̀-èdè máì wàhálà ló káàkiri. Ìlú wàhálà ni. Ojoojúmọ́ lẹ́wọ́ èpè gbé lórí. Ìjọ òjò mọ́. Ìdílé òdílé mọ́. Ìgbéyàwó òṣètù mọ́. Ojoojúmọ́ là ń ṣe Bible study. Ojoojúmọ́ là ń ṣe Sunday school. They are not go well as our holy days Christian. Then tí ẹ bá fẹ́ jẹ́ ká gbàgbé 1930, ẹ fún wa ní ètò ju 1930 lọ period. Ẹ fún wa ní ètò, ẹ fún wa ní ìkẹ̀kẹ́, ẹni ká gbàgbé ètò wà ní ọwọ́ wa, ẹni dá fẹ́sùn. Tó òun nìyẹn o, òun lẹ ti gbọ́ yẹn ọ̀rọ̀ nìyẹn o, látọ̀dọ̀ wòlíì Isreal Nasri. Ẹ ti gbọ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ káàkiri fáwọn tọ́rọ̀ kàn. Kí lè ròyìn ẹ̀yin èèyàn wa pàápàá lórí àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láàrin wòlíì Ezekiel Ọdẹ́dọ̀yìn àti wòlíì Nasri Isreal. Kí lè ròyìn lórí gbogbo ohun tí wòlíì Nasri Isreal sọ nínú fọ́nrán yìí? Ẹ drop comment here. Remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín.
Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.